ọba àṣà o ní sọdún lónìí o. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. tèmi á dára àríwá ìjòyè o. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. àṣàgbàdéke ní mojúbà fún bàbá. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. àmọ̀tẹ́kùn kejì ẹ̀rù jẹjẹ fún gbogbo àkókò. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. ọba àṣàgbáyé o yóò tún yóò bá fún ọ. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. ọba ẹgbẹ́ àgbáyé o kẹ́pẹ́ o. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. alága ògbóni alálẹ̀ àgbáyé o. ọba kórí jẹ́ kẹ̀tún sọ́pọ̀ rẹ̀ o ọba. àwa tún ti débi ṣètà wá ní. àwa lásòwété mọ́mọ́ òkúta. kòkó lé àwa tí ń so dídùn tẹnìkan èjì ká. His Royal Majesty o. àṣàgbèmí ní sọjọ́ ń bí lónìí gbogbo ayé wa bá wa kí. àjọká o. dúdú parí ọlámọ̀ gbóhùn ẹnu mi. wá bá mi súre fún bàbá mi tí ń sọjọ́ ń bí lónìí. bàbá Adéwùmí o. bàbá mi ẹ kú ọjọ́ bí ẹni. àṣeyí sábọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ́ṣẹ́. lónìí àyájọ́ olólùfẹ́ tí sọjọ́ bí ẹ̀yin. ẹ ò kúkú nímọ̀ nira. ẹnìkan ìgbórí odò pété odò. ẹnìkan ìgbórí ọlọ́pẹ̀ ètè ọlọ. gbogbo àwọn tó wá ń porí rẹ̀ níbi. ìwọ ló máa rẹ̀yìn wọn. àwẹ̀ wá dé o. dákun òṣùwẹ̀ tètè ò bá ń gbé ní abẹ́ òun. bàbá omi tọ́nà dé o. ẹ kúkú mọ ọbẹ̀ ìran ọbẹ̀ ní bẹ̀sù. àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀ náwó. láti ìsìn lọ ìrì owó ìrì ọlá àti àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ fi bẹ̀ ọ́ wò ó. ẹ wá dákun ẹ bá ń sàmì àṣẹ. àmì àṣẹ o. ọkùnrin wà wá wọ́wọ́. akíkanjú ọkùnrin ni mò ń ké sí lọ́wọ́. eré ńlá lóko àgbẹ̀ wa tá a kà sí ẹ̀gbọ́n bàbá ńlá bàbá ta lọ́jẹ́ fọkàn péré ni. bàbá Adéṣẹ́wà o. bàbá Gbádébọ̀ o. bàbá Sàbíàdé wọ́n sì mọ̀ pé ní pé ìyanu ni. bàbá ni bàbá Mojírádé. bàbá Jíbádé. ẹ sọdún eléyìí ẹ ṣe tẹ̀ ní ìsìn àbùkù nìkan yọ lọ́wọ́ ọba onípa yín lẹ́kún. ní báyìí ẹja máa rorírun àwọn ọba bẹ́yìn. èmi mọ̀nú ilé àwọn bàbá tó kúkú bí yín lọ́mọ gangan ni. ìwọ lọ́mọ pàgbó. Asọdẹgbóyè ní bàbá láàrẹ̀. ìwọ lọ́mọ ajípẹ̀rin. ìwọ lọ́mọ ajípẹ̀fọ́ o. ọmọ ajífòwúrọ̀ kùtùkùtù dìgbòlẹ́kùn lónìí wọ́n sì mọ̀ pólé àwọn bàbá tó kúkú bí ọlọ́mọ gangan ni. ọkọ olórí gbẹmí sọlá o. ọkọ olórí yan adé o. mo ní ẹ mọ gbóhùn ẹnu mi gangan. ẹ̀yin lọmọ onídìí kan tí ń sanwó. ọmọ onídìí kan tí ń sọyún. ẹ̀yin lọmọ onídìí tí ń sọ aláàrí bàbá sọ nílé bàbá tó bí lọ́mọ. ọkọ olórí ọláyẹmí adétòkun gbọmọ gbà o. ọkọ olórí ajẹkẹmi bú ajẹmọ gbọ dídùn ẹnu mi gangan. mo lémi mo rírun
àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ onígi ọ̀sán àgbálùmọ̀ àjípọ̀ owó àjípọ̀ ọlá ọmọ òòjà bọ́lẹ̀ márùn ọlọ́mọ tí ń retí ìgbé. bàbá mi lónìí wọ́n sì mọ̀ pé yín ní pé ìyanu ni ọmọ òkè àpẹpẹ ọmọ arújàdàlà ogun lónìí wọ́n sì máa kó lẹ́lẹ́ àwọn bàbá tó kúkú bí ọlọ́mọ gangan ni ìwọ lọmọ olókìtì kékèréké ìwọ lọmọ olókìtì kékèréké lónìí wọ́n sì mọ̀ pé wọ́n ní pé ìyanu ni ìwọ lọmọ onígbò mọ́lẹ̀ ooo tájòjì ọ̀gbọ́dọ̀ wọ àjòjì kájòjì tó bá wọgbó mọ́lẹ̀ yóò sì dẹni ẹbọra nínú ilé bàbá tó kúkú bí ọlọ́mọ gangan ni ìwọ lọmọ kárùfẹ́ ọmọ àkókò onígbẹ̀wẹ̀lẹ̀ ìwọ lọmọ adógunmọ́dò ọmọ adógunmọ́dò mọ́ gbóhùn ẹnu mi àkọ́mọ ẹ̀ pamọ́ lọ́jọ́ tí ogun lé ní ẹ̀sọ́dún eléyìí ẹ̀ ṣe tẹ̀mí ìsinilágbára lọ́wọ́ lóhùn ọba ta ló wá gbé àmọ́ pé wọ́n ní pé ìyanu ni ta ló pé àmọ́ kì í yọ bí ológun ẹrú ta ló pé àmọ́ kì í yọ bí oníwàfà ọgbọ̀n olórí princess Gbémisọ́lá ọbalẹ̀yẹ àríwá àjòyè ìyálóde ẹgbẹ́ àgbáyé wọ́n pé àmọ́ kì í yín ní kí ìyanu àròyá majesty olórí princess Iyùnadé Adéjọkẹ́ Afẹ́ àríwá àjòyè dìrísẹ́s olóyè ọ̀fọ̀ ìlàdà àkókò Ondo state wọ́n pè mọ́ pé wọ́n ní pé ìyanu ni olórí Ọláyẹmí Adétókunbọ̀ yèyé olókun ọ̀fọ̀ Ondo state di arúgbá olókun àgbáyé òkè àmọ́ kì í yọ ní kí ìyanu ni olórí Ajékẹ́mi Ibúadé àríwá àjòyè àrẹbìnrin àsígbáadé of Nigeria state tó pé àmọ́ kì í yọ ní kí ìyanu ni gbogbo ọmọ ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé àgbáyé wọ́n bá ọjọ́ wọ́n bá ọyọ̀ o gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ ní àgbáyé ń kí yín kú oríire ni àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ nílùú òyìnbó gbogbo wọn pátápátá ní kí yín kú oríire ni ẹ̀sọ́dún eléyìí ẹ̀ ṣe tẹ̀mí sí ni ààrẹ Ọmọlólú Mike Akínmúlẹ̀ró ààrẹ ẹgbẹ́ torílẹ̀-èdè Brazil ní àmọ́ pé wọ́n ní pé ìyanu ni àti gbogbo àwọn ọmọ pátápátá gbogbo wọn sọ pé ẹ̀sọ́dún eléyìí ẹ̀ ṣe tẹ̀mí ìsílágbára lọ́wọ́ lọ́hùn ọba.